welcome. Okay. Oh my God, No. my DC Ahama. No. My company's first name, and I'm here. Some of my name, the normal board, and where they are. No. And I was there. That was there. My car, which we did now. No. Ọgbọ́n mo yẹ dáadáa dáa kàwọn yà mí ase. Kẹ̀kọ́ emu a yẹn ń bá mi náà yẹn máa kàn ká yẹlẹ̀ ń bá mi yẹn sẹ́ yíyá òkè. Wọ́n jìnnìkì pàrọ̀ nàìjíríà yà máa ẹ̀yẹ nàmbẹ̀ máa náà yà máa nkwa kúbi àná yẹn fún wọn yẹ wáyé máa mọ̀. Yẹn di kẹ̀dẹ̀ ebi àmà ìzìlá ọ̀nà nyàmé kyekyere yẹ ní ọ̀sẹ̀ yàrá. Na nyàmé àmà wọn àdá àwọn ọ̀nà yẹn nù tẹ yẹ tumi tẹ yẹ àwọn sisi yẹ tẹ yẹ adwene yẹ tẹ yẹ àwọn sisi yẹ supa yẹ tẹ yẹ nwoma kyekye ọdún yẹn amọ̀ láyé tumi. Mẹta ewura báyìí wa abọ nyima mọtò tó nsàm láyé ase. Mẹta ebusotò yẹn láyé ase. Mẹta sani kọmiti ma mọ ẹlẹmrẹ ojú kébi mọ àná sẹni tó mu ma mọ bẹyìn mẹti bẹsẹ bọ mọ bọfọ bẹkẹ na bẹyìn bi kúnlẹ kẹti abakọ bá ma ẹlẹmrẹ ma nà dàbà se. Mada nana mo yɛ ɔba hima wɔn ase. Mada tufu hima ase. Mada abusombe hima wɔn ase. Mada ngbe hima oti mo bɔ ɛlɛmrɛ kɛm dɛ ebi ala ase. Na mede mu di kɛ ɔlɛsɛnti mo yɛ ebi emekɛ kɛm ebi la. Mada ado abɔ ase. Bɔbɔ sacrifice mo ɔbɛ kyerɛ ɛbɛ bɛ hyɛ na mo nso ma ɛbɛ bɛ kyerɛ mo ɔbɛ ne di tuma ba. Na ọ̀dọ̀ ase kẹ́ bàbá afọ̀lẹ́ bá máa tún ẹ̀ka bọ́bọ́ polisi mẹ́rin àlẹ́ mọ́ tùnú ìrìn àti débi ọ̀nà kò sí tẹ̀lé jẹ́ ẹ̀kọ́ wọn ni. Mẹ́ta division police commanders mẹ́ta district police commanders mẹ́ta ẹ̀rẹ̀ yẹn mú pé ọ̀nà àbò yìí máa kó àmàkó fún wa mínísítà mẹ́ta yà sí. Màá sì pé nípa ẹ̀fọ́ nàzọ́ àmì yẹn yẹn. Because ọ̀lẹ́ ìwé mọ́ ọ̀dọ̀ yẹn mẹ́rin àwọn. Kebi àwọn ọmọ nǹkan ẹ̀wọ̀n sẹ́wọ̀n lé DAP na nsuo ayé pẹ̀lẹ́ sẹ́wọ̀n wáyọ̀ na ọ̀hán ẹ̀kẹ́ mu pẹ̀lẹ́kẹ́ sẹ́mbàgọ̀ ẹ̀lẹ́mbrẹ́kẹ́ ní ẹ̀kẹ́ màálù bí aṣọ nti ọ̀bùwárẹ̀ wọ màálù bí àwọn kọ̀ọ̀kọ̀ ma ẹ̀sùn yorùbá lọ ní ibi àti ẹ̀kọ́ ọmọ ibi ayé basabasa na ọ̀dùwárẹ̀ ti yé basabasa ẹ̀ nìyà náà ibi àlàsì. Káàkiri àwọn iṣẹ́ nana wọn bọ̀ kẹ́ túnú kẹ́mọ́ wọ abábí ẹ̀ nsá ẹ̀rí bẹ̀rẹ̀ àmọ́. Jibi ama mai mambo ẹlẹmẹlẹ mai mamu yẹ lókè kẹkẹ mamu yẹ mamu yẹ DC legal man dem na ko mele legal man ema ya president wọ here dem na ko traditional mele tumi ya mo ti mu yẹ wa kọ my powers na yaba nkuntu mo ìwà ya. Eti mo musuka wɔ mo a ntɛmu na kyɛkyɛrɛ ɔna ti dɛ ba kɛnsa na yɛ bɛbɛ zi bi si mo na ɔna akora se obusuma ozo nyamane sɔn bi a de bi nsan yɛ ru a mo yɛ lɛ yɛ akɔkɔ ma kɔ mu kɛbɛ zo nyamane obusuma ne ti wa bɛrɛ mo ase sɛ ɛma mo sɛ nyame ba bɛrɛ mo ase sɛ bɛrɛ mo ase mpɛ nyame bɛ bɛrɛ eti mi anya so kɛ nyame kɛ mo wɔ afɔ ase mo yɛ ba wɔ together na bɛ nyuwɛrɛ with the help of the MP na bɛ nyuwɛrɛ yɛ kaki alamba ene a companies mo wazi azo yemo ito muzidon na muzume hala ishe mkote kuli yeba speed up na ya compress time na ya 10 years ya gabe 1 year na injala ya melaba sikere ne jejubo mnukere sebafa ebiye kule kaloba mea maha bwana mama yuhula mara na mishoba boke echima roho ya yuma yende mo efresho weti mwende losma because many more locally umweti mkweji madomo utere mweti echima bae yawaha ya bunwa na ya esiti na mo furo ko bedu na ba ho wae kagere ambeliazi kene na mo se njuazo na mesta teke mabungu mshareke maichi na mabungu yichichi ọ̀rẹ́kyẹ́ náà wọ́n bá bọ̀ náà master kem tutata tutata lele náà mbíyà kò mọ̀ ọ̀ka àti ojú àti fàlà náà wọ́n kò bá bọ̀ náà ebi ayé tutu ìjà kan kó mọ̀ náà ìjà kìíní ló ayé sè ẹ̀ abọ̀ ayé pìṣẹ̀ náà lóyè àwọn ọ̀gá wọn yà wọ́n pẹ̀lẹ́ kọ́ kọ́
kind of festive season. We do our dynamic house on Mama official park. And one park, a radio comes there. And I come on and make it only make it. You're going to be there as Jimamo or Ramon Podaya, see you this year because the CEO was from Bachelor, coordinating a meeting. Now, the sky might have a bite, then I couldn't get me problem. Nijima and Ramon Bridge. There's any CSR projects, more companies, more your one and regular. And the statistics more than it's like you're working for companies, my own password. No, Moti and DC, MP, and I'm yeah, but I'm going to bring my worker. No, my one in a year woman. Yeah, Bana, Ejima, Dima, the with respect to school. No, it's not the school because there almost I'm leaving. No, because I'm looking away. Yeah, I'm not like I don't. I'm most of one maybe. No, it's not most of them more. No, by scholarship, I had a company for one day, and DC for one day, and another one day, they are born from the more close and Mohara. Yeah, but when I bought the Moscow, I was very rich and blending. Now, this year, I'm scared we have hired. Yeah, I'm a busy. We have hired a war. It's my money. They can move along. My mom, I then no one airport recommended that I never made introduction. I think my first council meeting, or why was so much. No more, I'm about my look at my. I'm going to ask my mom and I'm official. I think there's no package. My mama, look at this year. I'm